nísìnyí báyìí ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé àwọn bàbá wa wọn ò lajú wọn ò ṣe kinní kan ṣé mọ̀ pé gbogbo àwọn tẹkinọ́lọ́jì tá à ń lò yìí àmọ́ pé àwọn tẹ́ ń pè lẹ́lẹ́bọ fóònù tẹ́ ń lò yìí ẹlẹ́bọ ló ṣe gbogbo àwọn aeroplane tẹ́ ń sọ yìí ẹlẹ́bọ ló ṣe gbogbo àwọn kankan bẹ́ẹ̀ kí ni nǹkan tó da tí Islam mú wọ orílẹ̀-èdè Nàìjíríà ní ju pé wọ́n bandit ń kidnap wa lọ wọ́n jí wa gbé ní orúkọ Allah ní orúkọ Muhammad lórúkọ gbogbo nǹkan tẹ́ pé àìmọye èèyàn tí wọ́n ti pa tí Islam ti pa tẹ́ bá lọ sí north sí tẹ́ bá sọ bí ìwà sí tẹ́ bá bú òrìṣà tiwa ń sìn àwọn ò ní pa yín tẹ́ bá mo ṣe ń go against Islam yín tí wá jẹ́ kí north ni wọ́n ti pa mí àbí nǹkan kan àbí kọ́ ti bẹ́ mi lọ́rùn because nǹkan tí wọ́n kà nu Quran náà ni ìwà ẹ̀ náà ni wọ́n wù is a very toxic religion tẹ́ pé ẹ̀sìn àpàyàn gbogbo the most dangerous country in the world Muslim country. Oh yeah, start the time mi. Ṣàlàyé pẹ̀lú proof nǹkan tí wọ́n béèrè náà bismillah. Now lára ẹ̀tàn tí àwọn ọmọ ẹlẹ́bọ máa ń tan ara wọn wọ́n máa ní ẹlẹ́bọ ló ṣe nǹkan tá à ń ṣe mo ní òdo àìmọ̀kan talent tó ṣe fóònù ẹni tó ṣe fóònù lọ pè ní Alexander Graham Bell is widely credited with inventing the first practical telephone kì í ṣe ẹlẹ́bọ wàhálà òfò lẹ́bọ sẹ́ ẹ̀bọ ń jẹ́ kó yẹ àwọn èèyàn pé bó wà so unfortunate àwọn ọ̀dọ́ wà lélẹ̀ yìí lọ́wọ́ dáadáa kò sí ẹlẹ́bọ nú àwọn tó ṣe fóònù they are scientists they don't believe in ẹbọ they are mathematicians àwọn tó ṣe fóònù ló ti ń bá yín display yẹn táìmì ò lè pé ní nítorí ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ ó ti rí báwọn lábẹ́ bẹ́ẹ̀ Ṣàngó táwọn ẹlẹ́bọ ń bọ ńlẹ̀ Yorùbá wọn ló máa ń yọná lẹ́nu ẹ béèrè lọ́wọ́ ẹ pé iná tí Ṣàngó ń yọ lẹ́nu gáàsì tí wọ́n ṣàlè fi wọ́n mu omi ẹ̀bà ṣàlè fi ṣe índómì iná tó yọ lẹ́nu ò ní ìwúlò kankan fún wa tá à ń lo ayé lẹ́ni wọ́n ní oògùn rọ́kọ́ làwọn ṣe ń bọ kí ni ká ṣe fún Julius Berger wọ́n ní oògùn lu ọkọ́ àtàdá ló fà tó fi ń bọ ẹni tó wá ṣe tractor nǹkan kí ló yẹ kó ṣe fún nítorí ẹbọ òun jẹ́ kó rí àwọn èèyàn ní làákàyè wọn ò ní làákàyè tí wọ́n fi mọ̀ pé kí ni what they are who someone we call tribal bigots àìmọ̀kan ló ń jẹ́ ẹbọ wọ́n ní oògùn ṣe ọkọ́ èèyàn mélòó ló ń lu ọkọ́ mọ́lẹ̀ ní nínú ọkọ́ àti tractor kọ́ ní kò mú kan ìwo ló máa lò ṣe ti understand ó di méjì báyẹn bọ́ nítorí táìmì tí ó pè ẹni wá sọ̀rọ̀ kan ó ní dáadáa wo ni Islam mú wá sílẹ̀ Yorùbá àkọ́kọ́ kò sí dáadáa kan tó wà nílẹ̀ Yorùbá tí Islam wá bàjẹ́ that is number one. Number two ni pé dáadáa tí Islam wá mú wá pọ̀ lára dáadáa tó mú wá ni wípé wọ́n ń pè nǹkan kan ní low free banking zero interest banking wọ́n ń pè ní Jaiz Lotus àwọn báńkì kan ti ń ṣe níbi tí aláìní ti lè lọ yá owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńlẹ̀ Yorùbá olówó èlé wọ́n máa fi ń yẹgàn tó lówó bá lówó tán máa ń yáyọ̀ lówó èlé ni Islam ní rárá ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ láàánú ara yín àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń jẹ obìnrin mọ́ ogún obìnrin ò ní right wọ́n máa ń jẹ obìnrin mọ́ ogún tó bá pín ogún tán báyìí wọ́n máa ní ilé ẹ̀gbọ́n rẹ̀ rè mọ́tò ẹ̀gbọ́n rẹ̀ rè ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ yé mu wọ́n máa ń jẹ obìnrin mọ́ ogún ni wọ́n máa ń pín wọn mọ́ ogún nígbà tí Islam dé Islam ní rárá obìnrin ní right láti gba ogún nínú ogún ọkọ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní right kankan láti jẹ mogún nítorí èèyàn lòun náà kì í ṣe property obìnrin Islam fún obìnrin ní right to divorce obìnrin lè divorce as a matter of fact àwọn evidence kan bẹ lọ́wọ́ mi báyìí tí mò ń wo àwọn historian tó sọ pé wọ́n máa ń fọ́ọ̀sì àwọn lọ ní ọkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin ẹni tí bàbá rẹ̀ bá ní kó fẹ́ ló gbúdọ̀ fẹ́ o ò ní right pé ní báyìí mo fẹ́ fẹ́ nílẹ̀ Yorùbá Islam ní rárá ẹ gbúdọ̀ béèrè lọ́wọ́ ọmọ ṣó ní ó nífẹ̀ẹ́ sẹ́ni yẹn tí ò bá nífẹ̀ẹ́ sí marriage yẹn kì í ṣe marriage lára dáadáa tí Islam mú wọlé Yorùbá òun ní pé nǹkan tó ń pè ní ojúde ọba lẹ́nìí tó ń gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ Islam ló dálẹ̀ lára dáadáa tí Islam mú wo Yorùbá wọ́n pè kọ́kọ́ ní wéré gbogbo ilẹ̀ ń gbọ́ fújì tá fi ń dárayá Islam true Islam ní wéré ló fi ṣẹlẹ̀ lára dáadáa tí Islam tí ó mú wọ ilẹ̀ Yorùbá ní pé ó unite gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lánàá
mo dákẹ́kẹ́ ó máa bá Ifẹ̀ jà nítorí ọ̀rọ̀ tí ò tọrọ àmọ́ nígbà tí Islam dé gbogbo àríyá bí ọmọ ìyá tó bá pè ń Allahu Akbar Allahu Akbar bí ọmọdé kíkí ṣe ń wọlé lọmọ yóò máa wọlé lọmọ fi ó máa wọlé gbogbo wọn ṣe sàlámù àlékún sàlékún. Islam unite gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káyọ̀ abí ẹ̀jẹ̀ kan. Yorùbá they practice what we call decentralized system of government. Islam ló wá create egalitarian system of government. Islam wá create nǹkan tá à ń pè ní egalitarian system of government. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ bá bí ẹ sí bí olówó ni ẹ tó bá bí ẹ sí tálákà ni ẹ èmi àti ẹ̀yin tẹ́ bá mi sọ amọ̀bí ta ti ń bọ̀ lánàá amọ̀ bá ṣe rí lánàá lẹ́mìí sìn alhamdulillah àṣẹ fọwọ́wọ́ sẹ́yìn láwùjọ ká ní pé sísítẹ́ẹ̀mù ilẹ̀ Yorùbá àná láwà ó bá ṣe bẹ́ẹ̀ wọn ní wọ́n máa gbẹ́sẹ̀ lé owó ẹ̀ nítorí ilẹ̀ tó ti wá tálákà ní bàbá ẹ̀ wọ́n á ní ta ni bàbá rẹ̀ ńlẹ̀ yìí wọ́n á gbẹ́sẹ̀ lé ó lè jámọ̀ kankan. Islam wá kí nǹkan tó pè ní egalitarian system so far tó bá wọ̀ tẹ̀ ó lè dàgbàsókè kò ṣe bàbá ẹ̀ lọ́ máa fi wò lọ́lọ́run bá fi sọ pé inna akramakum indallahi atqakum ẹni tó fi ń lo oore jù lọ́dọ̀ Ọlọ́run nínú ilẹ̀ tó pààyàn Ọlọ́run bá jù. Nígbà tí Islam create system of schooling wọn kọ́ mọ́ṣáláṣí sáàfin ẹni tó bá ti lè kákẹ́ tó mọ̀ kọ́kà ó máa di ìmáàmù ọba kò bá jẹ́ tálákà òun náà ó ti dàgbà. Dáadáa tí Islam mú wọlé Yorùbá ti pọ̀ jù àlè kàtá wàláhì tàbí òde tó mo lè sọ 20 fún yín dáadáa tí Islam mú wọlé Yorùbá ẹbọ àgbákò lẹbọ kò ń jẹ́ kíyàn ní